káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí gẹ́gẹ́ bí àṣà mi nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ní àkọ́kọ́, ẹ kú oṣù àwẹ̀, oṣù Ramadan, ẹ̀mí àṣíkà, ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà ló máa kájá. Kí la fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lénìí? Òun ni kí ni Yorùbá ń pè ní ìgbàgbọ́, àbí ká pè ní kí ni à ń pè ní ìgbàgbọ́ ní ilẹ̀ Yorùbá. Ọlọ́gbọ́n olóye o, especially ní àsìkò àwẹ̀ tí a wà yìí. Ṣé ìwọ tó ń gbàwẹ̀ ṣo ní ìgbàgbọ́? Nítorí pé nínú òfin tí ó kọ mọ́ àwẹ̀ ni pé ẹ bá gbọ́ nínú òfin tó rọ̀ mọ́ àwẹ̀ ni pé yá ayọ́ alẹ́zínà àmọ̀nú kutiba alaykumus siyam. Ọlọ́run ni mo pẹ̀lú ìgbàgbọ́ òdodo, ìgbàgbọ́ náà la sì sọ̀rọ̀ lórí ẹ̀. Kí ni a wá ń pè ní ìgbàgbọ́ ní ilẹ̀ Yorùbá? Mi ò sọ ìgbàgbọ́ ẹ̀sìn o. Ìyàtọ̀ wà láàárín ìgbàgbọ́ àti ìfọkànsìn. Mo lè gbà ẹ́ gbọ́ kí n má fọkànsìn ẹ́, mo lè gbà mí gbọ́ kó má fọkànsìn mí. So a máa yànnàná ẹ̀ báyìí. Ìpele 5 ni mo máa pè sí, but ìpele àkọ́kọ́ ni pé kí ni ìtumọ̀ ìgbàgbọ́, the meaning of faith. Kí ni ìyàtọ̀ tó wà láàárín ìgbàgbọ́ àti ìfọkànsìn? Kí ló rọ̀ mọ́ ìgbàgbọ́, ìṣẹ̀ṣe, ẹ̀sìn àti ìgbàgbọ́? Ìyàtọ̀ tó wà nínú mẹ́tẹ̀ẹ̀ta máa sọ. Báwo ni a ṣe lè lo ìgbàgbọ́ ìlólé ayé máa sọ. So ẹ jẹ́ ká bọ́ sí agbami ọ̀rọ̀ báyìí. Ọlọ́gbọ́n olóye ẹ máa tẹ̀lé mi ká lọ. Ẹ ká kó bẹ̀rẹ̀ nípele ìpele, a máa bẹ̀rẹ̀ láti kí ni ìgbàgbọ́. Èèyàn méjì ò kí ń pàdánù irọ́. Tí ẹni tó bá ń parọ́ fún yàn ò bá mọ̀ pé òun parọ́, tí ẹni tá bá ń parọ́ fún ò bá mọ̀ pé irọ́ là ń pa fún, ìwọ tó ń parọ́ ò mọ̀ pé irọ́ ló ń pa. Tó bá ń tàn mí, o ò lè tọ́ Ọlọ́run ọba o ò lè tàn Ọlọ́run ọba rárá. O ní pé o ní ìgbàgbọ́, torí pé o ní ìgbàgbọ́ sí Ọlọ́run ọba ló ṣe ń gba àwẹ̀, nítorí pé o ní ìgbàgbọ́ sí Ọlọ́run ọba ló ṣe ń ṣe nǹkan dáadáa, nítorí pé o ní ìgbàgbọ́ sí Ọlọ́run ọba ló ṣe ń sin Ọlọ́run. Kí wá ló ṣíwájú ìgbàgbọ́? Yorùbá náà ló sọ pé kékeré ní ìmàlẹ́ ti kọ́ ọmọ ẹ̀ lẹ́sìn. Nítorí pé ní ìgbà tí a bá bímọ, ẹ kọ̀ wí pé èèyàn bí ọmọ báyìí. Tó bá jẹ́ oníṣẹ̀ṣe, tó jẹ́ pásítọ̀, tó jẹ́ àfáà, ọ̀nà tí o bá fi ẹsẹ̀ ọmọ ẹ tọ̀ ló máa tọ̀ tó bá dàgbà o. Ìyẹn kọ́ ni ìgbàgbọ́, ìyẹn ni ẹ̀sìn. O ti fi ẹ̀sìn mọ ọmọ ẹ. O lè fi ẹ̀sìn ìṣẹ̀ṣe, o lè fi ẹ̀sìn àbáláyé kó fi mọ ọmọ ẹ, o lè fi ẹ̀sìn Islam kó fi mọ ọmọ ẹ, o lè fi ẹ̀sìn Kristẹni kó fi mọ ọmọ ẹ. Ẹ̀sìn nìyẹn. Kí wá ni à ń pè ní ìgbàgbọ́? Ìgbàgbọ́ ni pé mo gbà ẹ́ gbọ́, o gbà mí gbọ́. Àwọn èèyàn ní ilẹ̀ Yorùbá a máa wá fi ìgbàgbọ́, a máa fi ṣe ẹ̀fẹ̀, a máa fi ṣe àpèjúwe. Bí ìgbà tẹ́ pé ìwà àtẹ̀yàn, example sí ìwà àtẹ̀yàn lọ sọ̀rọ̀, ìwà àtẹ̀yàn lọ wá dá time pé kẹ́ pàdé níbi báyìí báyìí. Ẹni yẹn wá ṣáájú ẹ débẹ̀, ìwọ wá ní èmi ò mọ̀ kó serious. Fún mi pé ní àkọ́kọ́ ó ti jẹ́ kí ẹni heartbreak pé o kì í ṣe aládéhùn, kò yẹ kéèyàn máa gbà ẹ́ gbọ́. Wọ́n ní pé adákẹ́ má sí asọ̀rọ̀ má yẹ̀, tí wọ́n bá sọ ló yẹ ká wá wọn o. Túmọ̀ ẹ̀, gbogbo ẹni tó bá ti ń jẹ́ pé nílé ayé ẹ̀ tó bá ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni, tó bá ní bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́, tí ẹni náà bá sọ ló yẹ ká wá, nítorí pé ibi tó bá dágbé pé òun lọ, ibẹ̀ náà lẹ bá ti rí. Ìgbàgbọ́ nìyẹn. Mo ní ìgbàgbọ́ lórí àwọn òbí tó bí mi, mo ní ìgbàgbọ́ lórí àwọn èèyàn tó súnmọ́ mi. Bí mo ṣe wá gbà wọ́n gbọ́, ṣé mo lè fi ọkàn sìn wọ́n? Tí a bá pè nǹkan ní ìfọkànsìn, kò kí ń ṣe ìfọkànsìn by praying, by kéèyàn máa gba àwẹ̀, by kéèyàn máa lọ bí iṣẹ́ wípé mo sin ọ̀gá mi, mo sin bàbá mi, mo sin ìyá mi, kò kí ń ṣe
ìsìn wà nù ẹni ìyàtọ̀ wà láàrin ìsìn àti ìgbàgbọ́. Mo lè gbà ẹ́ gbọ́ kí n má fọkàn sí ẹ̀. Èèyàn lè ní ìgbàgbọ́ orí àwọn kó má ní ìfọkànsìn ní ọkàn èèyàn, kó má ní ìfọkànsìn. Yes, àtẹ̀jọ́ bébì kan láàárọ̀ ọ̀la. Ok, mo ti gbọ́, mo gbà ẹ́ gbọ́. Èmi àti ẹ̀ máa pàdé mi báyìí láàárọ̀ ọ̀la. Mo ti gbọ́, mo gbà ẹ́ gbọ́. Mo gbà ẹ́ gbọ́ ni, but mi ò fọkàn sí ẹ́. Mi ò fi ọkàn sí ẹ́ wípé nǹkan tó sọ yẹn o máa mú ṣe lóòótọ́. Ẹni tí ò bá ti gba èèyàn gbọ́ kò lè gba Ọlọ́run ọba gbọ́. Ọlọ́gbọ́n o, olóye o, ṣe rí mo fẹ́ kí atẹ́tíbẹ̀lẹ̀dẹ̀ yá mi létí inú kí a fi gbéyàwó ọ̀rọ̀. Tí o bá fẹ́ understand ọ̀rọ̀ tí mo sọ yìí, tí o fẹ́ gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ tí mo sọ yìí, kọ́kọ́ wò pé o jẹ́ ènìyàn, o jẹ́ ọmọlúwàbí èèyàn, ò ń gbàwẹ̀ lásìkò tá a wà yìí, Christian ń gbàwẹ̀, Muslim ń gbàwẹ̀. Ṣé o kàn ń gba àwẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ ni àbí ò ń gbàwẹ̀ nítorí pé àwọn èèyàn ń gba àwẹ̀? Ìyẹn àkọ́kọ́. Ṣé ò ń gba àwẹ̀ nítorí pé gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ láti ọdún tó kọjá o wá rò pé inú oṣù tá a wà yìí ló fẹ́ fi àwẹ̀ yẹn ló fẹ́ fi fọ gbogbo ẹ̀ṣẹ̀ àṣìṣe rẹ, ló fẹ́ fi pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ? Nǹkan tó ń gbàwẹ̀ nìyẹn. Ok, bẹ́ẹ̀ ń lé sí mi lé sí ẹ. Mo sọ pé tó bá ń tàn mí o ò lè tàn Ọlọ́run ọba. Èèyàn méjì òkè pàdánù rọ. Tí ẹni tá bá parọ́ fún ọba mọ̀ ìwọ tó ń parọ́ mọ̀, kí ló wà lọ́kàn ẹ̀? Tí a bá gbàwẹ̀ tán ó máa padà sí ìdí àìṣedéédé àbí ò ní padà? Má jẹ́ ká pa ọ̀tọ̀, ó máa padà. Ìwọ tó ń gbàwẹ̀ láàárọ̀ o ní lọ́kàn pé tílẹ̀ bá ṣú, ìwà ìbàjẹ́ tí ò fẹ́ ṣe, èrí tí ó wà nínú ọkàn ẹ, o gbé èrí yẹn o gbé sẹ́gbẹ̀ẹ́, o wá ń lo ní mímọ́, o ń febi panú nítorí pé ò ń gbàwẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ tí o bá ti ṣínu báyìí, gbogbo ìwà ìbàjẹ́ yẹn tuntun dé sí ẹ lára padà. Àtúwárá àwọn ìkọ́lẹ́ pé gbogbo dídí oṣù kan tí wọ́n bá fi ń gbàwẹ̀ yẹn, wọn ò ní ṣe gbogbo nǹkan tí Elédùmarè tí Ọlọ́run bá tó lòdì sí pátá, wọ́n máa jìnnà sí. But ó wà ní ọkàn wọn pé gbàrà tí àwẹ̀ yẹn bá ti tán, ó tún fẹ́ padà, ajá wọn máa padà sí ìdí ebi wọn. Bẹ́ẹ̀ ni, ajá ẹ máa padà sí ìdí ebi ẹ̀, ta ló wá ń tàn? O ò ní ìgbàgbọ́. Ṣebí àwẹ̀ yìí Ọlọ́run ọba ò ṣe fún gbogbo ènìyàn o, nítorí pé ó sọ pé ìyá àyù àlẹ́zínà àmọ̀nù, mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo. Ta ni àwọn olùgbàgbọ́ òdodo? Olùgbàgbọ́ òdodo ni pé ní ìgbà tí o gba Ọlọ́run ọba gbọ́, o tún wá ń fi ọkàn sìn. Yorùbá ní pé ojú kọ́ ni gíran, ọkàn ló wà. Ó sọ fún mi pé o nífẹ̀ẹ́ mi, ó sọ fún mi pé kí n gbà ẹ́ gbọ́. Ṣé mo dé ọkàn ẹ? Mo mọ bí ọkàn ẹ ṣe rí sí mi. Ṣebí ìgbàgbọ́ ní ilẹ̀ Yorùbá kò kí ń ṣe ọ̀rọ̀ ẹnu lásán. Ọlọ́run àní ẹlòmíì máa ṣèlérí, ó máa fẹ́ kéèyàn gbà ń gbọ́ gẹ́gẹ́ bí báwo ni ó máa fẹ́ kéèyàn gbà ń gbọ́, àṣé ó dẹ̀ fi ń jàwàdà ni. Ọlọ́run ó fi kíní yẹn ó fi ń ṣe àwàdà ni. Jẹ́ ń lé sí mi lé sí ẹ. Ó pe ẹ lónígbàgbé èèyàn ní ìgbà tí ara ní ẹ́, ò ń ṣe ìlérí fún èèyàn, ò ń ṣe ìlérí fún ìyàwó ẹ, ò ń ṣe ìlérí fún bàbá ẹ, ò ń ṣe ìlérí fún ọmọ ẹ, ò ń ṣe ìlérí fún àwọn alábàágbé ẹ nítorí pé wàá nù nira. Ní ìgbà àwọn wá ní ìgbàgbọ́ pé bóyá tó bá kú, tó bá bọ́ sí àsìkò ìdẹ̀ra, ó máa mú ìlérí ẹ̀ ṣe. Àwọn wá nígbàgbọ́ ló jẹ́ ara wá tú ẹ̀ tán, ò wá mú ìlérí ẹ̀ ṣẹ. Yorùbá ní ẹni ṣu ló gbàgbé, ẹni kò lè gbàgbé. Ṣebí tí o bá pè nǹkan ní ìgbàgbọ́, ó ju nǹkan tí à ń forí àwọn sọ. Ọlọ́run ìlú tí ò sófin kò ṣẹ̀ṣẹ̀. Àwẹ̀ ní òfin, àwẹ̀ tí à ń gbà yìí ó ní òfin, ó ní bí Ọlọ́run ọba ṣe ṣe àwẹ̀, ó ní bí Ọlọ́run ọba ṣe sọ̀rọ̀ àwẹ̀ nínú ìwé mímọ́ tí à ń pè ní Quran, tí à ń pè ní Bible, àti tí à ń pè ní ẹ̀sìn ìṣẹ̀ṣe. Mi ò mọ̀ bóyá àwẹ̀ wà nínú ìṣẹ̀ṣe o àbí kò sí, bọ̀ ìgbàgbọ́ là ń sọ̀rọ̀ ẹ̀. Ẹni tí ò bá nígbàgbọ́ ò lè sin Ọlọ́run, ẹni tí ò bá ní ìgbàgbọ́ ò lè gbàwẹ̀. Bẹ́ẹ̀ ni ìfọkànsìn ló jẹ́. Èmi àti ẹ lè máa jọ ṣe ká gbára gbọ́ ká má fọkàn sínra wa. Bẹ́ẹ̀ ni òkè ká pàdé ń bẹ̀rẹ̀ lọ́la. Tí bá ráyè máa lọ, tí bá ráyè mi ò lè lọ, tá bá débẹ̀ ló kù lè má ṣe, torí pé mo kàn gbà ẹ́ gbọ́ ni mi ò fọkàn sí ẹ́. Ṣebí tí wọ́n bá ń pe nǹkan ní ẹ̀sìn tí mò ń sọ, tó bá ń pe ẹ̀sìn kò kí ń ṣe religion nìkan ló ń pè ní ẹ̀sìn. Mo lè sin bàbá mi,
mo lè sin ọ̀gá mi, mo lè sin ará ilé mi, mo lè sin ẹni tó jù mí lọ. Bẹ́ẹ̀ ni, ní ìgbàgbọ́ pé tí mo bá sìn tán èrè padà ń bẹ fún mi nígbẹ̀yìn. Ìgbàgbọ́ mi ni pé mò ń sìn ẹ́, tí bá sìn ẹ́ tán mo máa padà jèrè ní ìgbẹ̀yìn. Ó wá mú ojú ìgbàgbọ́ mi ó dojú ẹ̀ bolẹ̀ nítorí pé èmi gbà ẹ́ gbọ́, ìwọ ò dẹ̀ fi ọkàn gbà mí gbọ́, ò fọkàn sí mi. Ọlọ́gbọ́n o, olóye o, ṣe rí tí a bá máa sọ̀rọ̀ ìgbàgbọ́, ó máa tẹ inú gan, ó máa pẹ̀ka gan. Ẹ máa everybody mo máa ṣètò episode 5. Bẹ́ẹ̀ ni, ó máa di episode 5. Ìpele àkọ́kọ́ la ṣì wà yìí tó dẹ̀ pé ní mo sì ń sọ ìtumọ̀ ìgbàgbọ́, ibẹ̀ la ṣì wà, tá dẹ̀ ṣe ń lọ sórí ìpele 5. Tí o bá máa understand nǹkan tí Yorùbá ń pè ní ìgbàgbọ́, o ní láti jẹ́ oníwà o ní láti jẹ́ ọlọ́gbọ́n àti olóye èèyàn. Tí o bá máa túmọ̀ ìgbàgbọ́ fún mi, má wá sí iwájú mi kó sọ pé Ifá sọ pé, Quran sọ pé, Bible sọ pé, never take that from you. Ìwọ fúnra ẹ ṣé o ní ìgbàgbọ́? Ṣé mo lè gbà ẹ́ gbọ́? Kí nìkan tí mo lè fi gbà ẹ́ gbọ́? Okay, o fẹ́ mọ̀ ìwé mímọ́ tí ẹ̀ ń kà àti ìṣẹ̀ṣẹ̀ àbí anything like ẹni ẹ̀sìn tí ó bá ti lè sọ fún ẹ pé tí bá gbà ẹ́ gbọ́ tó bá gbà mí gbọ́, tí bá dà ẹ́ nǹkan míì wà tí máa ṣe lẹ́yìn tí bá dà ẹ́ tí Olódùmarè máa fi dáríjì mí. Irọ́ ló ń pa. Bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀, ìgbà tá a bá fi wọ̀n a máa fi bù fún ẹ padà. Èèyàn lè gbàgbọ́ sà kó wo ẹ̀fọ́, nǹkan tó bá gbìn ló máa ká. Abẹ̀yàwẹ̀ ní oṣù kìíní, abẹ̀yàwẹ̀ ní ọjọ́ kìíní, ó ní lọ́kàn pé o máa gba àwẹ̀ yẹn láti bẹ̀rẹ̀ dé parí. Gbogbo nǹkan tí ìwọ náà fúnra ẹ mọ̀ wípé kò dáa tí òun ṣe ká tó bẹ̀rẹ̀ àwẹ̀, gbogbo kìíní yẹn o gbé sẹ́gbẹ̀ẹ́ kan, ò ṣe mọ́. Ò ń gbàwẹ̀ tinútinú, ò ń gbàwẹ̀ tọkàntọkàn, nígbàgbọ́ wípé o fẹ́ kí Ọlọ́run ọba dáríjì ẹ́, kó pa gbogbo àṣìṣe tó ti ṣe rẹ́ ní àtẹ̀yìnwá. Gbàrà tí a bá dẹ̀ gbàwẹ̀ wọn tán, o tún máa padà sí ìdí ìbàjẹ́ ẹ̀. Èmi ló ń tàn àbọ̀ Ọlọ́run, èmi méjì kì í pàdánù ọ́ lóòótọ́ sẹ́. Tí ẹni tá bá ń parọ́ fún ọ̀bá mọ̀, ìwọ tó ń parọ́ mọ̀ pé ọ́ ló ń pa. Ló bí ba àwẹ̀ o, ló bí ba ẹ̀sìn. Ìwọ fún rẹ ṣé ẹni tí a lè gbàgbọ́ ni ẹ́? Adákẹ́ má ṣe àsọ̀rọ̀ má yẹ tí wọ́n bá sọ ló yẹ ká wà. Ọlọ́gbọ́n o, olóye o, mo sọ fún yín pé ìgbàgbọ́ ó ju ọ̀rọ̀ orí àwọn lásán lọ. Kò kí ń ṣe ọ̀rọ̀ tí èèyàn lè máa fi ṣeré. Àní ẹlòmíì ṣe débi pé obìnrin tó gbé sílé, ọmọ ẹ̀, bàbá ẹ̀, ẹbí ẹ̀, ará ilé ẹ̀, wọn ò ní ìgbàgbọ́ lórí ẹ̀ mọ́. Nítorí pé gbogbo ọ̀rọ̀ tó bá ti sọ báyìí, ẹ̀fẹ̀ ló máa fi ṣe. Kò mú ìgbàgbọ́ ní nǹkan tó ṣe kókó ní okun àyà ẹ̀. Ẹlòmíì fi kí ló pẹ̀, ó máa ṣe, ó máa promise, ó máa ṣe ìlérí fún àwọn èèyàn, ó dẹ̀ fẹ́ kẹ́ni yẹn gbà ẹ́ gbọ́. Ó ṣèlérí alákọ̀ọ́kọ́ òun ṣẹ, ẹlẹ́ẹ̀kejì òun ṣẹ, ẹlẹ́ẹ̀kẹta ẹni òun jẹ́ kó ṣẹlẹ̀ sóhun. Bẹ́ẹ̀ ni, ọlọ́gbọ́n o, olóye o, tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ bá mi já sí, tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ gbọ́wọ̀ mi o. Ẹ má fi etí ẹ̀sìn, ẹ má fi etí ẹ̀tanú tí o ní sí ẹ̀sìn, àbí etí ìfẹ́ tí o ní sí ẹ̀sìn, àbí etí ìfẹ́ tí o ní sí ìṣẹ̀ṣe, àbí etí ìbàjẹ́ tí o ní sí ìṣẹ̀ṣe, má fi gbọ́ ọ̀rọ̀ mi. Ìwọ fúnra ẹ ṣé ẹni tí a lè fọkàn sìn ni ẹ́? Ṣé mo lè fọkàn mi sìn ẹ́? Ṣé o ní ìgbàgbọ́? Ìbá ní pé ìbàjẹ́ pé inú ṣe ṣí bí igbá, kedere làbárí kan àṣebí. O wà nínú àwẹ̀, ẹlòmíì máa wà nínú ìrun, ẹlòmíì máa wà ń biṣẹ́. Owó tí ó fẹ́ fi jẹ sàrìàwó àti owó tó fẹ́ fi ṣìnú, jìbìtì ló fẹ́ rí. Ó fẹ́ ọ̀jálẹ̀ onílé fi bo tiẹ̀ lórí. Bẹ́ẹ̀ ni, bọ́ba yóò bá rí ẹ, tọ̀hún wù ẹ́ o. Ìgbàgbọ́, ìjẹun tí a lè gbàgbọ́ ní ìwọ tó ń gbọ́rọ̀ mi, ìjẹun tí a lè fi ọkàn sìn ní ẹ́. Ìgbàgbọ́, ó máa kẹnu gan o, ọlọ́gbọ́n o, olóye o, ó máa tẹ̀síwájú lórí ìgbàgbọ́ láìpẹ́. Mo ń bọ̀, mi ò tíì dé.